bákan náà oníléeṣẹ́ ọlọ́pàá ló gbé àwọn èèyàn ọ̀hún nínú èyí tá a ti rí Kudus Jókòó Gbọ́là Siri Ọláwálé Ẹ̀dú Shakirat Fauzat Mohammed Kafayat Ahmed Ọ̀pẹ̀rẹ̀ Mọ́rẹ́nikẹ́ pẹ̀lú àwọn ẹ̀sùn alágbára eléyìí tí wọ́n fi kàn wọ́n pé gbogbo wọn jọ dìtẹ̀ láti fi ìyà jẹ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n da omi àlàáfíà ìlú rú àti agbègbè eléyìí tí wọ́n ti fa wàhálà ńgbà náà àti pé wọ́n ṣe ìpalára lágbára fún òṣèré tíátà náà o látara àwọn ẹ̀sùn kòtọ́ tí wọ́n ní wọ́n fi kàn án ẹ̀wẹ̀ ní kété tí wọ́n ti ka àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn ọ̀hún tí wọ́n ti kà sí wọn létí tán ó ní àwọn èèyàn tí ń tẹ́wọ́ pẹ́bẹ́ rojọ́ níwájú ilé ẹjọ́ ọ̀hún ní ọ̀sọ̀ fún onídàájọ́ wípé ẹ dákun o olúwa àwọn ṣe àwọn jẹ́jẹ́ o àwọn kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí àwọn lọ́rùn yìí látara bí wọ́n ṣe wá pé àwọn ò jẹ̀bi ó ní ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn ó ṣòdì eléyìí tí ó léwájú àwọn agbẹjọ́rò 6 ọ̀tọ̀ọ̀tọ̀ míì ló sọ fún ilé ẹjọ́ wípé ṣe rí olúwa àwọn ẹ wo gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ rí wípé òǹtajà lókùnrin àti lóbìnrin ó ní gbogbo wọn bọ́bá wá rí bẹ́ẹ̀ òun rọ ilé ẹjọ́ o pé kí wọ́n dákun kí wọ́n fi ojú àánú wò wọ́n kí wọ́n gba òmìnira wọn kí wọ́n máa tilé mọ́ jẹ́jọ́ o látara bẹ́ẹ̀ òní onídàájọ́ AA Paul nínú ìdájọ́ rẹ̀ ló ti wá gbà wípé káwọn èèyàn yóò kàn mọ́ ti ilé wá mọ́ jẹ́ ẹjọ́ ó sì wípé tọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn kí ó lọ rí san $200,000 200,000 naira kí wọ́n ó sì mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan tó náà tún mú irú owó ọ̀hún náà lọ́wọ́ láti máa bọ̀ fún pé wọ́n fẹ́ gba òmìnira wọn o láti bẹ̀rẹ̀ ló ti pàṣẹ wípé kí wọ́n kó àwọn èèyàn ọ̀hún ó di fìdí jangan nínú ọgbà ẹ̀wọ̀n títí di ìgbà tí wọ́n ó fi yanjú gbogbo àwọn nǹkan tí wọ́n ní kí wọ́n ó gbé kalẹ̀ kí wọ́n ó lè di òmìnira o ẹjọ́ ọ̀hún ló ti wá di sísún sí ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí o. tó ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ Èkó pẹ̀lú gúdúgbẹ̀ ìròyìn àkọ́kọ́ ní ọ̀dọ̀ tèmi. wọ́n ní ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lánàá ló ní kí ẹnìkan tó jẹ́ ẹni ọdún 22 Israel Ọ̀sàjè kó máa lọ sí ọgbà àtúnṣe túnirọ̀ fún odidi ọdún 2 gbáko tàbí kó sanwó ìtanràn tí ń lọ bíi mílíọ̀nù kan náírà láàrin 30 ọjọ́ péré ló sì gbọ́dọ̀ fi san owó ọ̀hún. wọ́n ní ó lu àwọn èèyàn ní jìbìtì owó tó ń lọ bíi mílíọ̀nù 4.5 náírà 4.5 million naira ó sì ti ta sí àgẹ̀rẹ̀ sí òfin tó jọmọ́ ìwà ọ̀daràn tó ní ń ṣe pẹ̀lú gbígbàyàn eléyìí tó ní section 380 tí ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ lọ́dún 2015 àjọ tó gbógun ti ìwà ìbàjẹ́ lórí owó náà àti ìwà àjẹbánu tá a mọ̀ sí àjọ EFCC òun náà ló gbé ọmọkùnrin ọ̀hún tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga ti gbogbo ìṣe Auchi ló ń lọ pẹ̀lú ẹ̀sùn kan tí wọ́n fi kàn án tó sì ní ń ṣe pẹ̀lú ìwà ọ̀daràn èyí tó ní ń ṣe pẹ̀lú kéèyàn gbààyàn lójú nígbà tí ẹni tí í ṣe òṣìṣẹ́ àjọ EFCC tó gbé lọ síwájú ilé ẹjọ́ Ebaratus Pariagbe tí ń sọ̀rọ̀ ó ní ọdún 2023 ní ìpínlẹ̀ Èkó òun ni Ọ̀sàjè Israel ló fi ara rẹ̀ pé ẹnìkan tó jẹ́ ọmọ ojú ogun olómi ojú omi ọmọ ogun ojú omi ló pera rẹ̀ wọ́n ní nígbà tí wọ́n tún wá yẹ Gmail àkáǹtì rẹ̀ wò wọ́n ní Lebanese ní bẹ́ẹ̀nbẹ́ orúkọ Lebanon náà ni ó tún wà ń bẹ̀ gàràgbà tí fi ń rọ owó sínú àpò àsùnwọ̀n rẹ̀ wọ́n nígbà tí ó déwájú ilé ẹjọ́ tí wọ́n ń ka gbogbo ẹ̀sùn yìí sí i létí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣó jẹ̀bi tàbí kò jẹ̀bi ó ní olúwa mi òun jẹ̀bi pẹ̀lú àlàyé kẹ́ẹ̀sì máa wá wò ó bóun ṣe jẹ̀bi òun á fi ń dá yín lójú láti òní lọ bóun bá ti ń bọ́ nínú eléyìí tóun wà ń bẹ òun wà á di ẹ̀dá tuntun òun ó di born again Christian tí òun ó sì mọ̀ ṣe dáadáa láwùjọ ó ní kódà gan tó bá jẹ́ pé àfáà lẹ́fẹ́ kò ṣe òun ó bẹ̀rẹ̀ sí ní